Ẹlẹ́rìí èèyàn wa nílé lóko lájò àti lẹ́yìn odi níbi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì yín, ìkànnì wa, ìkànnì ojúlówó Yorùbá. Ètò yín náà ni ètò Gbédè Màṣà, ǹjẹ́ Gbédè, ǹjẹ́ Màṣà. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ẹ máa bá wa kálọ. Báwo ni? Dáadáa ni sà. Ṣé o wà pa? Bẹ́ẹ̀ ni sà. Ètò yìí, orúkọ rẹ̀ ni Gbédè Màṣà, ìjọ Gbédè, Bẹ́ẹ̀ ni sà. ìjọ Màṣà. Bẹ́ẹ̀ ni sà. Lórí ètò yìí, a máa béèrè ìbéèrè mẹ́rin lọ́wọ́ rẹ̀. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn 500 naira, àpò méjì àbọ̀ ni ó gbé pọ̀n. A dẹ̀ máa béèrè ìbéèrè mẹ́rin. Ìyẹn ni pé tó bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, wàá gba 2,000 ṣùgbọ́n wàá rí dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tá a fi máa pa ayàwòrán ẹ̀, kò ní sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá. Tó bá ti sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá, lórí èdè míì tó bá sọ tó yàtọ̀ sí èdè Yorùbá, ọ̀kọ̀ọ̀kan wọn tó bá ń sọ, àpò kan ìyẹn 200 náírà ó máa kúrò lórí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ǹjẹ́ o faramọ́? Bẹ́ẹ̀ ni sà. Ṣé a lè tẹ̀síwájú? Jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún bargain? Báàgì. Bargain. Báàgì. Mi ò mọ̀ o. Bargain. Tó bá lọ sí ọjà, o máa ń lọ sọ́jà. Tó bá lọ sọ́jà, ká ní pé o fẹ́ ra ẹran, o fẹ́ ra ẹja, o fẹ́ ra nǹkan lọ́jà. Wọ́n wá ní wípé èló ni adìẹ yìí? Wọ́n wá ní 5,000 ni o. Ìwọ ní ṣé kò gba 200 náírà ni? Ní àsìkò yẹn kí ni nǹkan tó ń ṣe? Mo ná ọjà. Ò ń ná ọjà. Nǹkan tẹ́yin méjèèjì wá ń ṣe yẹn láàrin ara yín, kí ni ẹ̀ ń ṣe? Bí ìbásọ̀rọ̀ pọ̀ àbí? Ìbásọ̀rọ̀ náà ni, ṣùgbọ́n kí ni orúkọ tó ń pè? Àfi ọ̀rọ̀ wánilẹ́nuwò àbí? Rárá. Ìdúnàdúrà. Ìdúnàdúrà. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti dá sí nǹkan tí à ń ṣe. Ẹ filẹ̀ pẹ̀lú òun àti orí rẹ̀, òun àti ẹlẹ́dàá rẹ̀ kí ó wà bẹ́ẹ̀. Àwọn ni wọ́n ràn ẹ́ lọ́wọ́. Pàtẹ́wọ́ fún wọn. Ìdúnàdúrà òun ni wọ́n ń pe bargain. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí, òwe ni. Ó lọ báyìí, parí òwe yìí. Baálé ilé tí kò bá lẹ́nu ní ta màrìwò. Baálé ilé tí kò bá lẹ́nu ní ta màrìwò. Mi ò mọ̀ o. Òun. Baálé ilé tí kò bá lẹ́nu ní ta màrìwò. Èyí tó bá lẹ́nu má dalẹ̀ bẹ́hùn ní wí. Èyí tó bá lẹ́nu má dalẹ̀ bẹ́hùn ní wí. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Afárá kò sí fún oníyàwó kan. Afárá kò sí fún oníyàwó kan. Mi ò mọ̀ o. O mọ̀? Ṣùgbọ́n ó sọ pé o mọ̀wé. Mo mọ̀wé. Ó fi gbogbo ọwọ́ ó fi sọ̀yà pé o mọ òwe dáadáa. Ìmọ̀ débẹ̀. O mọ̀ débẹ̀. Afárá kò sí fún oníyàwó kan. Bí ìyàwó rẹ̀ bá ń fẹ́ ná, òun náà a sì máa fẹ́ nídìí. Afárá kò sí fún oníyàwó kan. Ìbéèrè tí ó gbẹ̀yìn tó jẹ́ ìbéèrè ẹlẹ́kẹrin ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún memory card? Memory card. Memory card. Ilé àwòrán fún. Fóònù tó sọ yẹn kí ni? Kí tí sọ fóònù? Mo gbọ́. Tó bá iṣẹ́ tó bá ti fi síta tó bá wò, wàá mọ̀ pé ó jáde. Mi gbọ́, tèmi gangan tẹ̀ fi gbọ́. Ó yá, kí ni ọ̀rọ̀ Yorùbá fún memory card?
Ilé àwòrán fún sẹ́ẹ̀tì. Sẹ́ẹ̀tì fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Okay. òní fóònù tàbí ẹ̀rọ ìléwọ́. Ó yẹ kó mọ ìyẹn torí àwọn ìyá wa ó yẹ kán máa sọ gbogbo ìgbà. Memory card, ọ̀rọ̀ Yorùbá fún memory card òun ni lébè iyè. Lébè iyè. Ṣé o mọ nǹkan tó ń jẹ́ iyè? Wàá ti máa gbọ́ tó máa ń sọ pé téèyàn bá gbàgbé nǹkan wọ́n á sọ pé ṣé iyè rí ò sọ ni? Àwọn kan náà wọ́n máa fi ọwọ́ gbárí pé iyè mi sọ. Ara ìsọ̀yè wọ́n tó máa sọ pé tí adìẹ tó bá fi lu ìyẹ́, iyè rẹ̀ á ṣe kí ni? Á sọ. Memory card kí ni wọ́n máa fi ń ṣe? Ó máa ń kó iyè, ó máa ń kó síbẹ̀. Memory gangan òun ni iyè. Card òun ni lébè. Ó wá túmọ̀ sí lébè. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún memory card? Lébè iyè. Lébè iyè. Látọ̀ èèyàn tó bá fẹ́ pe memory card, tó bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, a sọ pé lébè iyè mi ńkọ́? Ṣebí mo fún ẹ lánàá, ibo lo fi sí, ó wá sọnù. Má gbà mí o, kí ló fẹ́ gbà? Lébè iyè mi ni mo fẹ́ gbà. Tí mi bá gbà, mi ní kúrò níbí báyìí lénìí. Kí ẹ máa sọ ní gbogbo ìgbà láàrin àwọn ọ̀rẹ́ yín, láàrin àwọn ẹgbẹ́ rẹ, kí àwọn náà kí wọ́n lè, ìwọ ti mọ̀ báyìí sí àbí? Àwọn tí ò tí mọ̀, jẹ́ káwọn náà mọ̀ kí ó lè di ìtànkálẹ̀ nígbà tí a yẹ pé adìẹ ó tan ilẹ̀. Kí ni orúkọ ẹ? Saidi Zainab. Saidi Zainab, kí ni ìmọ̀ràn tí o ní fún àwọn tí ó dàbí rẹ̀, fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń wò wá, tí wọ́n sì ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́? Kí wọ́n túbọ̀ máa sọ èdè Yorùbá kó lè bá fi máa mú wọn lára. Kí ó bá fi lè mọ́ wọn lára. Ìwọ náà látòní lọ, kí ni wàá máa ṣe? Màá máa sọ èdè Yorùbá. Wàá máa sọ èdè Yorùbá. Ṣé èdè Yorùbá ó dùn àbí ò dùn? Ó dùn. Tó ẹ̀yin èèyàn wa, ní ìhà yín ni a ó ti fi gígùn fún ti àsìkò yìí. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni. Ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti tẹ̀lé wa kí a lè jọ máa gbádùn ara wa, kí a sì jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé ní àrùgẹ. Tó kí ó tó di ìgbà míì, ó dìgbà kan náà.